wọ́n nírọ́ ni kì í ṣòótọ́. Ìlú Wúrà wọ́n mọ̀ ní irọ́ ni. Wọ́n láwọn ọlọ́dẹ oníbọn pòpòpò wọ́n fẹ́ lé Kábíyèsí kúrò láàfin. Wọ́n fẹ́ lé Kábíyèsí kúrò láàfin. Àwọn aráàlú Wúrà wá ń béèrè pé kí ló dé. Wọ́n ní Kábíyèsí kọ̀ wọn ò tún ṣe ayẹyẹ ojúde ìlú lọ́dún yìí. Àwọn kan ní Kábíyèsí ti ń gbọ́ fìrìfìrì ìgbésẹ̀ àwọn ọlọ́dẹ yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n wọn ò fẹ́ kí àwọn aráàlú mọ̀ ni. Kò pẹ́ ni wọ́n ní àwọn ọlọ́dẹ yìí ṣe àgbákò. Ọwọ́ tẹ̀ wọ́n níbi tí wọ́n ti ń múra àti kọlù Kábíyèsí láàfin àtàwọn ìgbìmọ̀ ọba o, ṣùgbọ́n àwọn agbẹnusọ Kábíyèsí ní irọ́ o kọjá. Àwọn ọlọ́dẹ tọwọ́ tẹ̀ wọ́n ní kì í ṣe pé wọ́n fẹ́ kọlù Kábíyèsí o, wọ́n ní kọjọ́ ni o. Olóde bá lanu kó tó, ó láwọn ọlọ́dẹ tọwọ́ tẹ̀ kì í ṣe torí wọ́n fẹ́ gba ààfin Kábíyèsí lọ́wọ́ Kábíyèsí o, tàbí wọ́n fẹ́ pa Kábíyèsí ó ní rárá o, bí ó ṣe pé wọn àṣìṣẹ́ wọn bí iṣẹ́ ni o. Làwọn aráàlú bá tó káwọ́ mọ́ ilé ní bá tó kọrin padà pé irọ́ ń parọ́ fúnrọ́, ẹni àná ń kú mọ̀ mẹ́fà tó ní kankan ọ̀bá òun ṣe bá rẹ̀ lọ́wà. Kí ló dé tí Kábíyèsí ń parọ́ fáwọn aráàlú Wúrà? Àwọn aráàlú Wúrà àtàwọn ìgbìmọ̀ Kábíyèsí kí ló dé tán ń parọ́ àtolú ọdẹ irọ́ fáráàlú? Wọ́n ń tọwọ́ tó ń dùn wọ́n bá bí aṣọ. Wọ́n ní èèmọ̀ lukutu pẹ́bẹ́ bẹ́ni tí wọ́n ń parọ́ fún Obama ẹni tí ń parọ́ mọ̀ pé rọ́ lòun pa. Ohun tó wá ń dùn àwọn aráàlú Wúrà níbẹ̀ ni pé ìtanìròyìn òkèrè ti wá gbé pé òdodo ọ̀rọ̀ ni pé àwọn ọlọ́dẹ yí ìlú Wúrà ká, wọ́n fẹ́ gbà fún lọ́wọ́ Kábíyèsí. Kí ló dé tí ló wá báyé àwọn aráàlú Wúrà jẹ́ pàápàá jùlọ láàfin? Wọ́n ní wọ́n ti ń gbé àwọn mọ́ra jù. Kábíyèsí tẹ́ ẹ̀ bá gbọ́, àwọn aráàlú Wúrà ń complain. Wọ́n lọ́dẹ̀ lẹ́ ń pa wọn ni. Wọ́n lọ́rọ̀ tí ẹni kí bàbá ọmọ gbọ́ bàbá ti gbọ́. Kábíyèsí tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ní kò yẹ kẹ́ ẹ máa fọwọ́ tó ń dùn yín bá bí aṣọ, kó má bàa di egbò, kó má bàa di àdá àjínà. Wọ́n wá ń béèrè pé kí ló dé tẹ́ ẹ parọ́ Olóde. Wọ́n wá tún béèrè ìbéèrè kan o. Wọ́n ní kí ló dé tí Kábíyèsí tó wá ń ṣèjì Olóde àtàwọn kan nínú àwọn ọlọ́dẹ tí wọ́n jẹ́ jagunjagun ọlọ́dẹ. Kábíyèsí wọ́n ní ojúlẹ̀ alákàn fi ń sọ́rí o, irọ́ ń ba nǹkan jẹ́ ni o.